Alábí kí ẹ pẹ́ láyé. Kí ẹ pẹ́ láyé. Àròlé Aládìsá Kéwúyẹmí. Nínú fàárì bàbá yọlò. Ìgbà ọdún kò dàbí ọdún kan. Bàbá Alábí Kí ẹ pẹ́ láyé. àròlé Aládìsá Kéwúyẹmí. Nínú fàárì bàbá yọlò. Ìgbà ọdún Kó dàbí ọdún kan. bàbá Alábí òṣùpá kan ní Òṣùpá kan ní nínú ìmọ́lẹ̀ tọ́lọ́hún dá sáyé. Ìmùmọ̀ Pálábí Àjírásàkì ìgbà ọdún kó dàbí ọdún kan. Bàbá Alábí kíyà àròlé Aládìsá. Nínú fàárì bàbá yọlò ìgbà ọdún kó dàbí ọdún kan. Àmín. أعوذ بالله من الشيطان عبد الحفيظ Búlálẹ̀. أفا عبد الحفيظ Búlálẹ̀. بولالا أتوى يبا يكتم الله Bàbá àgbà kí ó yẹ mí ní ẹtẹ́ wọ̀nyí méjì. أعوذ بالله من الشيطان الرجيم آمين. بسم الله الرحمن الرحيم Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Àmín. إنا أتنك فافا الله جمول أيو Àmín. أوان كودي فوا بغا يلو إيه. بابا يلو نعم أدوك الله دولون جماعة Alhamdulillah. ìwọ tó bá dọ́lọ̀ mọ̀ sọ pé Allahu Akbar. Allahu akbar. akọ̀jù báyìí lọ ẹni Allahu Akbar. Allahu akbar. tó sọ pé Allahu Akbar kí n gbọ́. Allahu akbar kabira. omi sọ pé tí fáànù yìí bẹ́ ṣe ń kú yìí. sómi sọ pé nbẹ́ ń bí ń gbọ́ tí mò ń wí yìí. tí fáànù yìí bá tún kú máa bínú sí ẹ o. Omi sọ pé bí fáànù bá ti kú wọ́n paná sáì létí kó tiẹ̀ dúró náà. tì kó mọ dúró tì kó mọ dúró tì. alfa wa Imran Ayakumul karim. abagba yẹlò ahlan wa sahlan. Adamallahu hayatahu. mo kí gbogbo kalẹ̀ lápapọ̀ kó salamullahi alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. gbogbo àwa tá ń bẹ ní kalẹ̀ mo kí kálukú wa a kó àlejò àwọn àgbàlagbà ẹ sáfẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ bá a ṣe farabalẹ̀ yẹn àwọn tí wọ́n san ẹ̀san ìjókòó fún wa náà bẹ́ ń kalẹ̀ yìí Tí wọ́n sẹ̀san rẹ̀. àwọn tí wọ́n san wá lẹ́san àwọn tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run tó jásí pé wọ́n fi Kùránì wọ́n fi gbàǹtà fẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún wa Allah. àná bẹ́ ń kalẹ̀ yìí Masha ẹ Allah. sáyẹ ká farabalẹ̀ ẹ̀yẹ lẹ́hà ẹ dákun ariwo wá látọ̀dọ̀ yín púpọ̀ Àsìkò téèyàn hàn kan lọ́kọ́ lélẹ́yìí. ẹ̀yẹ lẹ́hà abẹ̀yìn kódà àwọn tá a pè láti ìta tí wọ́n ṣe lẹ́hà wọn pariwo tẹ̀yìn lẹ́hà àdẹ̀ fẹ́ kí ohun ẹlẹ́yà máa jáde wọ́n ní kẹ́ ẹ há lára kẹ́ ẹ há lóhùn ni ẹ dákun ẹ̀rẹ́ tá à ń bá yóò tó ń pariwo ẹlẹ́yà olódó ti ń pariwo yìí Ẹ ṣe sùúrù. ẹlẹ́yà tá à ń bá wí yìí tọ́ọ̀ bá mo lè kàn ẹ́ lábùkù tó bá lọ jòkó mo ń bẹ́ wí ọ̀dẹ̀ èmi ni mo ń sọ̀rọ̀ lọ́jọ́ kó lẹ́jọ́ Adamallahu hayatakum. adé ń bá wí ẹ̀dẹ̀ ń hó kí ló fariwo ọmọ èkó lèmi náà o Masha Allah. ẹ lọ́jọ́ kó Aríró kò sí, ó bá wà ẹ gbà. nínú tọ́lọ̀ ní ká há ohùn Ọlọ́run fẹ́ kó bìnrin há lóhùn Kẹ́ má sọ̀rọ̀ sókè. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. sẹ́rí bàbá àgbà ìlò làgbà lálejò báyìí Adamallahu hayatahu. níjọ́ ta sọdún márùn-ún bàbá tí àfa àwọn Ọláwùmí débi Masha Allah. mo ní èmi kọ́ mo pè wọ́n torí n lè pe àfa kan wọ àyè yìí tí mo lè máa ṣe mọ́rí àbá yìí tó ju bàbá yẹn lò lọ Adamallahu hayatahu. kò sí àfa tí mo lè pe àwẹ̀ tí mo kó bàtà rẹ̀ tí mo kó agbádá rẹ̀ bàbá yẹn lò nìkan ni. Àwa àtàfà mi ò sì níjà. yìí bá yẹn já o Àmọ́ bàbá ayọ̀ lò lásìkò. àmọ́ yẹn pẹ́ nìkan níjà àfa mi lọ Masha Allah. yìí sì gbé àfa kan lórí àfa mi. Bàbá lọ yọná lórí dá dúró síta. àfa mi àlejò aláwọ̀ látẹ̀ kan ẹkún rìn ṣe lálejò kó lálejò kó. mo wá ń sọ ọjọ́ náà fún àwọn aláwọ̀ pé àfa Abdulrasheed ló gbé yín dìde àmọ́ kàn gbé yín dìde ni mi ni mo fẹ́ gbà yín lálejò. Masha Allah. bẹ́ẹ̀ ni tòní náà bàbá wa alibaraku nígbà tí bàbá yẹn ló ń bọ̀ mo ní bàbá yẹn ló ń bọ̀ wá ní bàbá kí èmi náà bọ̀ wá bá. Masha Allah. a sì ti dé náà nù. Alhamdulillah. ẹ bá sì ń bọ̀ báyìí ní wa máa dùn ni
nítorí pé lẹ́yìn wíwá yín oore la máa ń rí lẹ́yìn ẹ̀. ee o de ni o. lẹ́yìn ẹ bá ti dé báyìí inú wa máa dùn kódà kò sí ta lè ní lọ́wọ́ àmọ́ pìpìà rẹ̀ kalẹ̀ ni. Masha pé Allah. kẹ́ ẹ tún fi tọrọ àlùbáríkà tuntun mi fún wa. ee torí bẹ́ẹ̀ bá tọ rẹ̀ á rí. kọ́nà jàre yín pẹ́. amiina. ẹ̀mí gígùn fún bàbá. àlàáfíà fún bàbá. àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára kó dẹ̀yìn ní gbẹdẹmukẹ́. ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹdẹmukẹ́. gígùn fún bàbá àlàáfíà fún bàbá àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹdẹmukẹ́. mo kí bàbá wa gba yẹlò afáwa ni wọn ẹ bá mi a'anakumullah 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 a'anakumullah. a'anakumullah. mo fi kíkẹ́ wọn kí bàbá wa ayọ̀lù tó tún bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. adamallahu ayatahu kọ́nà jàre wọn pẹ́. wa fil amsi khairun wa akazal yawmu ajmalun. ọ̀nà sí alọ̀ rọ́bà. wa nas'alu rabba an yakuna gada yusra. wọ́n fi àlùbáríkà àti wọn wo kí àfa wa Sheikh Ahmed Alihuda. alhuda almukitar asa Ahmed wa asa Ahmed. ينجي كما نجا من الجوب يوسفا. mi ìfẹ́ kọ́rọ̀ mi ogun. عافاكم الله. torí bàbá yẹn ló sọ̀rọ̀. ما شاء àbá الله. Alihuda ó dẹ̀ dá wa lára yáwó tún sọ̀rọ̀. وياوي كما. mo ń bọ̀ nígbà tí wọ́n ṣe wáàsí náà ni wọ́n wà wọ́n tún wáàsí wọn ọ̀ dárayá ọ̀ dùnnú ni wọ́n entertain wa. wáàsí tí wọ́n yàtọ̀ sí wáàsí àgbọ̀sunkún àgbọ̀rẹ̀rìn tí wọ́n. Ma sha Allah kìí ṣe ìtọ́ ọmọ yàgbára ló. ọ̀ lè gbọ́ wáàsí àfa Alihuda kọ́ ọmọ ọ̀rọ̀ abiyami lójú ọmọ fò sókè lọ́mọ ọjọ́ lọ́mọ dùnnú èkó wa para. bọ́lá ṣe ṣe tí wọ́n nu afẹ́ ẹlẹ́kùn òun náà ń bẹ lọ́tọ̀. alfa wa afa Imran حياكم الله كريم. mo kí afa wa Alihuda. أدام الله حياته. ṣe rí lánàá tí afa Alihuda kùnmi àti wọ́n sọ̀rọ̀ nípa wọn. ما شاء الله. alẹ́ àná náà kọ́ ni afa wa báwọn àná pé àbí àná pé afa ṣe wọ́n á ní afa ni ẹ bá àbá mi ṣe á gbé fóònù fún mi tí mo bá wọn sọ̀rọ̀ inú wọn wá dùn pé programu yẹn pọ̀ lónìí àmọ́ ilé àbá gbàgbé yẹn mi àwọn yọjú. a yọjú wọ́n bá ti lè wò ó fún tó. àwa náà mọ̀ yìí pé ṣàmọ́ pé Imam Shafi ó sọ̀rọ̀ kan ó ní wà máa ń lámúyà súnkìdù nìyá ó ní fa ìní tọ̀ àmútù ha. وسيق إلينا عصبها وعذابها. tí kò nú ó kọjá sí kọ̀ ẹ̀yin tọ̀ àmútàdún níyà ni ẹ̀ ti ń rí ayé jẹ mò ń rí ayé kan tẹ̀ ń jẹ lábújá ó dàbí kí n fò kí wọ́n bá yín bẹ̀. فأنت طعمتها. mo ní sẹ́wù kún fàyà kúnnù mo tún wá ẹni pé ojú yìí kì í sojú ojú èkó àwọn ojú àwọn mínísítà kankan náà gbé dé látàbújá. وأنت طعمتها. ẹ̀yin tọ́ ìmúta dúnìyà ọlọ́ọ̀ni ẹ̀rí ayé wò ẹ̀rí ayé wọ̀ ẹ̀dẹ̀ pé àwọn èèyàn wọ́n dẹ̀ jẹ yín. وسيق إلينا عذبها وعذابها. mo kí ìwọlé yín sílẹ̀ bá gbàjí bọ́lọ̀ sọ̀rọ̀ أدام الله حياته. ìfẹ́ àyè yìí lẹ ní o ما شاء الله. èló la fún yín ẹ̀yin tẹ́ ẹ ti ń control 100 million. ما شاء الله. sáwọn alálùmọ́gìrì tọrọtọrọ ìdíjà sí pé wọ́n ń fà wá ní 1,500 naira ní kí lálẹ́ tà fún yín. ee bá mi wọn sì gbà kùnà mọ́. owó náà bá kó fún wa wọ́n máa ń kó fún yàrá lóde ní ìsìn. bí Ọlọ́run ló ní kó pọ̀ tó bẹ̀. bí wọn bá ná lórí 200. bàbá àgbà lámìlígun àmọ́ gbẹ́lẹ́nu wọn. أدام الله حياته. bàbá àgbà lámìlígun ní ẹnìkan òní máa jẹ́ Ahamadu kó tún máa lóògùn sọ yìí. wọ́n ní Ahamadu ní jẹ́ ọ̀nà tó ń lò sọ yìí fún ní lò sọ yìí fún torí Ahamadu tó ti gbé wá yẹn ó ti in tó gbé wá bírèèni ẹ ti kọjá òun gangan ní sọ yìí téèyàn ń lò. ما شاء الله. bàbá rẹ̀ gbọ́ wá sí Alihuda wọ́n pé ó kọjá àfúnjẹ sọ yìí. ọmọ pé POF ni. ó gbé wá látọ̀run ni. ó pọ̀ fa. kò ní bàjẹ́. Àmín. ìràwọ̀ yẹn ti tàn ayé dẹ̀ ti rí Ọlọ́run tí tó tan náà bàbá àyẹ̀lò ti ń tàn lọ
tí ń tàn lọ tí ń tàn lọ tí ò kú iná àlùdé ò ní kú láíláí Amina. àti gbogbo àwọn tá à ń jẹ́ àlùdá lápapọ̀ Amina. iná àtẹ̀yìnà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka. ìṣẹ́jú kankan tó kọ́nà àbá yẹn lò Masha Allah. yìí tá à ń ṣe yìí súná ò takò o kò ta kó ẹni kéésì mọ́tò kọ́ yìí tọmọláyìn wọn bọ̀ wá káwá fa Kèsì má tó máa wọlé. ọkọ yìí Ọmọlá máa wọlé. wọ́n jọra wọn. Owó dé. Ọmọlá máa wọlé. ẹ ti dọwọ́ ọwọ́ ẹ̀hàn àfa ṣe sùúrù ẹ ti dọwọ́ ẹ̀hàn náà mọ̀ ọwọ́ ẹ̀hàn náà tẹ́ bá ti gbámú ẹ ti mọ̀ pọ́wọ́ ẹ̀hàn náà lẹ gbámú yìí. ẹni tí ń fa gbọ́wọ́ bá gbọ́wọ́ ẹ̀ mú yóò ẹ bá ti yàtọ̀ sí gbọ́wọ́ tó ní èèyàn èsì. gidi mu ẹ ti mọ̀ pé èèyàn gidi lélẹ́yìí ẹ bá ń wọ́ àga gidi fún àfa ajé ọmọlá níjẹ́ òní tó jẹ lọ́dọ̀ àfa Al-Mubaraku àwọn èèyàn tọ́lọ̀ kó tọ́ wọn yín nù. Masha Allah. Àwọn ọmọ sánsan bíi owó. láàrin ìṣẹ́jú kan Masha Allah. ká tó gbowó kùnà ń bá mi ayọ́ lò. súnmọ́ yìí ìyá ọlọ́jọ́ bí àwọn dà mọ̀mọ́dà ṣe rí tá a fi ní kẹ́yìn obìnrin kẹ́ ẹ wá tá a fi kó gbogbo ìjọjọ lónìí báyìí èyí tá a fi pè yín. àbágbà yẹn lò adamallahu hayatahu. fàmísìlẹ̀ haza fali yamalil amilun ẹ ti ara ìyá yìí ẹ wá kọ́ṣe ọlọ́run. ee àríkọ́ṣe rèé o. níbo náà dìde lọ aṣọ wọn máa dìde àwọn celebrate wọn lónìí ni ọjà kan wà lọ ọjà kan jókòó kan máa ya fọ́tò pẹ̀lú wọn ni. Masha Allah àwọn là ń pa súná wọn lé ní. ẹ bá pe màmá wa nínú ilé alájà wa Khadijatul Kubra àbá lọ ṣéǹjì aṣọ ni àwọn lọ́rọ̀ bàbá gbà yẹn lò Adamallahu hayatahu. ìyá yẹn gangan lọ́rọ̀ tán bá ní ọ̀rọ̀ ìyá wa mi dẹ̀bẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn wọn Masha Allah àwọn dé tán. Haji Ismail Lala Mubarak. Haji Ismail káàsì ọjọ́ bí kò sábúrú nù ẹ̀ bàbá anabiwa Ibrahim Alayhi salatu wa níjọ́ salam. tó rí ọmọ rẹ̀ pé ọmọ mi ló balance lọ́mọ yìí ló dúró re pé èmi lọ́lọ́run fún láwọn ọmọ méjèèjì yìí ó ní alhamdulillahi lẹ́dí bisimilayi rahman àfa akéwùdówó dá lóhùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم bàbá wa ká máa wọlé ẹ jẹ́ ká jókòó. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل. nígbà tí anabi wa Ibrahim tó rí ọmọ yìí pé ọmọ mi ló di géńdé yìí ó ní alhamdulillahi lẹ́dí wàhábàlì. ó ní mo dúpẹ́ ọba tó ta mi lọ́rẹ kí la fi bẹ́ẹ̀ de ṣe à ń celebrate pé ọlọ́run dúpẹ́ tó dá wa sí ni. ọmọ mi ló ti dúró re yìí. bí anabi Ibrahim ṣe pé òun ló dá kámọ́ kò náà àlejò òun ló dá lẹ̀. Masha Allah. ìkìrà adéfitá máa ń ṣe yẹn anabi Ibrahim lọ́wọ́ kọ́ ṣe. anabi Ibrahim yìí ilé yàtà ń pa òun náà lọ́lọ́run fi rán. Masha Allah. anabi Ibrahim yìí náà ká ṣe bẹ́ẹ̀ de òun ló kọ́kọ́ ṣe. Allah. ó dúpẹ́ fọlọ́hún gbogbo ń tà ń ṣe lónìí ìwọ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé mo láti mu ti ń bí kí là ń ṣe lónìí à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Alhamdulillah. pé ọlọ́run dá ìyàwó àyè sí. ee ọlọ́run dá wọn sí. àbí ládùúgbò bí kò ló ṣe bó ṣe han ayé lè mọ̀ tó ó dẹ̀ dá wa àyè sí ó dẹ̀ mi àti ẹ̀ náà sí. Alhamdulillah. ó wá ní alali kíbárì Ismaila. على الكبر إسماعيل. ọlọ́run dúpẹ́ tọ́lọ́run báwọn dá Ismaila dàgbà tó dàgbà lójú ẹ̀mí òun. على الكبر إسماعيل وإسحاق. Isiaka bí Ismaila ṣe dàgbà bẹ́ẹ̀ ni Isiaka dàgbà lójú ẹ̀mí òun ọlọ́run dúpẹ́. mo bọ̀ ọba ní báyẹn bá bọ́ pé bẹ́ẹ̀ di òtọ́ súnà sọ fún wọn pé ibi tí kéwu yé mọ́ ni. àfáà àtàkọ wa ń kéwu ni wọn sọ fún wa pé bẹ́ẹ̀ di òtọ́ súnà. Masha Allah ó ń sún nóòsì. bọ́lọ̀ bá ṣe kí ọ bọ́lọ̀ ṣe kẹ́ wa tó lè kéwu yẹmi la fi ṣe yìí. ìyẹn lè àbá àkàlà bóyá àwọn lọ sí bẹ́ẹ̀ di ní Dubai. Masha Allah. àkàlà sí lamẹ́ríkà àkàlà sí London ọpẹ́ náà lọ fi dá lọ fi celebrate ìbàjẹ́ náà ni ọmọ fi ṣe. ee ohun tó ní òsì. ọba tó ṣe ẹ̀mí ẹ̀ kù tó ní ọ wá fi ẹ̀mí yẹn dúpẹ́ pé mo di iye ọmọ ọdún báyìí ó ṣẹ́ mi kù wá fi àwọn nǹkan ọ lè sùn rárá fáwọn èèyàn kọ fáwọn èèyàn ló ń jẹ kọ fáwọn èèyàn lásán kọ fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. àmọ́
kó wá mọ́ àfa àbójú tó kiri ìyá méjì ní òsín bẹ́ẹ̀ ni. àmọ́ kó má wàá ṣe bẹ́ẹ̀ níjọ́ bẹ́ẹ̀ de tiẹ̀ wá lọ gba yàrá káàkiri ògbóǹtẹ́ẹ̀lì ó gba yàrá káàkiri ó wá tún kò tún wá ó tún wá ní kó lọ fi mọ́tò lọ fi kọ́ àwọn ọmọ wa. Masha Allah bí gbà téèyàn ọ̀dà wúbà. ó wà ń bẹ̀ àwọn ọmọ tó wá kó de ọlọ́mọ àwòkẹ́ ìmọ̀lẹ́kẹ̀ wọn wò nígbà tí mo fẹ́ mílẹ̀ tó kó wọn 45 years tí n dẹ̀dẹ̀ mú kó ń bẹ̀ sẹ́ńpẹ́ eléyìí ó mọ borí ilẹ̀ jẹ́ ọlọ́dẹ ní látúbùsùn fìlẹ̀ àrídì bàdà ìsìláyà wọ́n ń gbà tí mo ní ká má ba rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ de tiẹ̀ nísìnyí yóò ṣe ẹlòmíì ò kògó lórí àmẹ́ yóò gba ọdún òkè. ẹlòmíì ò mu tí yóò bọ̀ sí kọ́tà ó tún máa wọ̀ lọlé nígbà tí yẹn wọ́n kó ẹran lọlé. yóò wá lé àwọn ọmọ náà bí ẹni lé ata ọ̀tọ̀lọ́dọ̀ títì ọ̀tọ̀lọ́dọ̀ àmáká. ọlọ́run máa sọ fún mọ̀lẹ́kà pé wo bẹ́ẹ̀ de tiẹ̀ wo ti fi ń ṣe kò fẹ́ pẹ́ ń bẹ̀ nù o. Masha Allah ó wá ní nǹkan lọ déédéé mọ́. amẹ́ni tó ṣe lánàá pé ó dúpẹ́ ó fáwọn èèyàn lóúnjẹ ó fáwọn èèyàn láṣọ ó ní káwọn ènìyàn ọlọ́run wá ṣàdúrà ó fẹ́ pẹ́ sí i ní. alhamdulillah àmín. ìkànnù ìyá wa wá sẹlẹbírẹ́tì lónìí. ẹ ṣọjọ́ bí. ká ìyá yẹn ò sọ yí pé ẹ sẹlẹbírẹ́tì òun mo sọ fún wọn láàárọ̀ nígbà tí mo lọ kí wọn mo lẹ́yìn kọ́ lẹ pé ọjọ́ òní mo ọlọ́run ló tọ́ sí yín. alhamdulillah. mo ní ẹ wo bẹ́ẹ̀ ṣe pé àwọn èèyàn táwọn yẹn dẹ̀ da yín lóhùn bí ìgbà pé wọ́n ní tó ṣe lọ́jọ́ òní. lẹ́ni tẹ́ntẹ́n. mo ní ṣùgbọ́n ìpè tẹ́ ẹ pé àwọn èèyàn tá da yín lóhùn yìí ọlọ́run fi ṣẹ̀san ṣẹ́ yín ni. afọwọ́ Ibn Taymiyyah. radiyallahu ta'ala anhu. ó kọ ọ̀pọ̀ orin kan ẹ dákun ẹjẹ agbọ́dọ̀ jẹ̀mọ́ ẹ̀yin ẹlẹ́hà ẹ̀yin náà nítumọ̀ ẹ̀yin ẹlẹ́hà ṣé ẹ̀ lè jòkó ni abáàgbọ̀dọ̀ máa wá fẹ́ gbá lẹ́yìn ẹlẹ́hà àwọn ta ni ẹ jòkó kẹgbọ́ ẹ̀yin là ń bá wí ẹ tara ìyá yìí kẹ́yìn náà wùwà rẹ anybody là ń bá wí generally ẹ tara ìyá tí tá à ń celebrate yìí ẹ̀yin náà tara ẹ̀ kẹ́kọ̀ọ́. Uniform le ha o ẹ̀ha tá a ha o aṣọ ni ìwọ náà lè ràn ìwà tó bá fi ló lọ́ fi jèrè ẹ̀. Masha Allah. bàbá fi wà burúkú lò ọ̀ ní jèrè ẹ̀. máa retí àgbákò tọ́lọ́hún ó ṣe rọrùn. ìwà tó bá fi lò lọ́ fi jèrè ẹ̀. Masha Allah. láwa ní ta gbé sórí yìí ìwọ náà lè ra kọ owó. ọ lè wé kìí ṣe téèyàn gba fọ́ọ̀mù fún. àmọ́ ìwà tá a bá fi láwàdí wù láàfi jèrè wájú ọlọ́run. ká máa fi láàní wọlé ológogoro àfa àti pọnmi ara. afọwọ́ Ibn Taymiyyah gbogbo obìnrin là ń bá wí kò sóbìnrin tá a bá wí alájà Fawziyya mo kí yín gan. Masha Allah. ọlọ́run ní boore yín jẹ́. àmín. ẹ̀yin àtàlájà afọwọ́ alùbárakú ni ẹ ti lẹ̀kọ́ tójọ́ mẹ́ta yẹn àtọ̀rẹ́ yín ẹ mọ̀ lẹ̀kọ́ títí láyéláyé ni. àmín. ọlọ́run sì ní tu yín ká. àmín náà. ọba wa lùdá. àfọwọ́ Taymiyyah. a kó nà ní sẹ́yìn mọ́ bínú àmọ́rú ìjókòó yìí kọlà ní kàmásí. Masha Allah. kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo obìnrin ilé àbá gbà kéwù yẹmi tọ́ba wa kí jímọ̀ bí ọgbọ́ ọ̀rọ̀ tí ọ mú lò ọkàn ní wá bí èmi ò kí jímọ̀ kíní màá kàtírà fún ẹ. ká máa sọ olóṣèlú bí yàrá àdúrà ṣe kó ń bẹ̀. àwa wa kún fàyà kún afáwa Ibn Taymiyyah ó tú ọ̀pá orin yẹn nígbà tó tú ó jẹ́ kó yé wa wípé gbogbo obìnrin ayé tá a bá níṣẹ́ àdé lẹ́yìn. Allah. min aina na'malu l'amala. ń gbọ́. ibo láti máa ṣiṣẹ́ ọ̀hún. ibo láti ṣiṣẹ́ ọ̀hún. naam àfààní alehumuhumu bá ń lọ bẹ̀. alihumuhumu rafatun musinatun. alehumuhumu rahafatun muhusinatun. alihumuhumu rafatun musinatun. alihumuhumu rafatun musinatun. alihumuhumu rafatun musinatun. wali ibunu yare afu ummahu. والابن متضاعفا والابن يرف
أمه متضاعفا. afọwọ́ Ibn Taymiyyah ó ní kan yẹn náà ló tú ó wá ní àlè umuhumu ó ní ìyá nìyá ó máa jẹ rahafatun ó ní ìyá ó máa jẹ rahafa má máa nà rahafa fi lugati wa istilahan ó ní ọ̀sẹ̀ rahafa ọmọ nísìnyí pé bóyá kò ra aṣọ fún kò ra bàtà fún kò dáná tó dáa fún dáàdì kàlẹ́ sábì nà rahafa kì í ṣàánú ọ̀gbọ́n mi àfa kéèyàn ara oúnjẹ kan ní ó lọ sọ́jà ó lọ ra aṣọ tó fáìn wọ́n nígbà tó àfa Ibn Taymiyyah ó ní ìyẹn kọ́ làánú. pẹ̀lú ọkọ Latifa má rà á fún bóyá kò ní ìhó. ẹni tó mọ̀ rí ó lè ra aṣọ fún yàn. Masha Allah. bàbá yìí àyẹ̀mọ̀ yẹn tí wọ́n ń jẹ fún àwẹ̀ wọ́n lé ní 1,000 tí wọ́n ń jẹ fún àwẹ̀ bàbá yìí láwọn oúnjẹ gidi bẹ́ẹ̀ lásọ èmi máa ń lọ lórí Facebook báyìí alitiamu ni àbí kẹlẹ́ fi ṣe program yẹn alitiamu kọ́ mo kàn mọ́ fọ́ọ̀nù wọn lórí fóònù ni àwọn táwọn fóònù nìkan sọ mọ̀ wọ́n rí ni. Masha Allah. afọwọ́ Ibn Taymiyyah wọ́n ní ká ara sọ fún ọmọ kọ́ ni àánú ó ní rahafatun antari afali ibùnà min jihati abihi. kéèyàn ṣàánú ọmọ ǹjẹ́ kó ibi ọ̀dẹ̀dẹ̀ bàbá rẹ̀ tó wà. agbègbè bàbá kò ṣàánú ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ ìyẹn ló tún pọ̀ ṣàánú ọmọ. afọwọ́ Ibn Taymiyyah ó ní gbogbo obìnrin tí ò bá ṣàánú ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ ọmọ tó bá bí ò lè lẹ́yìn. Allah. ọmọ ọkọ rẹ̀ ọlọ́sọmọ lọ́rùn ó dà bẹ́ẹ̀ fi tipátipá gbowó oúnjẹ lọ́wọ́ rẹ̀ ó dà bẹ́ẹ̀ gbogbo tó ń ṣe yẹn wọ́n ń kọ́ ọ́ lẹ̀ báyìí gbogbo tó bá ṣe pátápátá ọmọ rẹ̀ ń bọ̀ wá kó. èyí tí mo mú lọ́wọ́ náà ọmọ kẹ́ńkò má mú mi pa bàbá rẹ̀ náà wúlò. bàbá ń pàṣẹ fọmọ ìwọ ni rárá bàbá yẹn wúlò bàbá kàjákùjákù ni má da lóhùn jàre ṣé bàbá Ibn Taymiyyah ni máa ṣe so. máa ṣe o. bí ìyá tó jòkó lẹ̀ yìí bá wú abẹ́ fún bàbá Kéwúyẹmí ni òní ò ní rí báyìí. Allah. tí mo lọ nìyẹn ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ wá kọ́ nìyẹn gbogbo obìnrin mo ń bá sọ̀rọ̀ pápá jùlọ yẹn lẹ́yà torí ẹlẹ́yà mi kan gbèjì bàbá borí ni ẹranko nílé ọkọ ẹ̀. Masha Allah. ẹ wá kẹ́kọ̀ọ́ ìyá yóò èmi àti ìyá yìí máa ń sọ̀rọ̀ kò ní òun fẹ́ celebrate ara ẹ̀ o Wallahi. tó ṣẹlẹ̀ kò lóun fẹ́ ṣe o pọ̀sí ńgbà téèyàn táyà ńgbà táwọn ọmọ rí pé ayé wa da ó nítumọ̀ láàrin ẹgbẹ́ wa ayé táwọn ọmọ yìí ń lò kọjá ẹni tí ń lọ Amẹ́ríkà ò jẹ́ ayé táwọn afá yìí ń jẹ. Masha Allah. ní Nàìjíríà dọ́là làfáà náà fún mi látàárọ̀ ó ṣe kàn jẹ́ òní euro kankan ní ma fi ránṣẹ́ sí mi. Masha Allah. wọ́n á sì tẹ́ po. láì ta ọ́ìlì bẹ́ẹ̀ ẹbẹ̀ ẹni tí ń rà tààrọ̀ alájà. wọ́n yé ṣe burú di change. iṣẹ́ afa yìí náà ni. ọ̀rà lọ́dọ̀ ọkọ ẹ̀ bàbá àgbáyé lọ́kọ́lọ́ ìyá rẹ̀ mi wẹ́pẹ́ nígbà tá a délé kí wọ́n àbáwọn ìyá wọn ti jáde láyé a máa bá tàn wọn pé náà àwọn ìyá tí wọ́n fọ́ fún bàbá láti òyìnbó kan tó dé láti èbúté mẹ́ta kan tó dé jẹ́sà àwọn ìyá wa bẹ́ẹ̀ nù wọn. Masha Allah. agbọ́nù tàwọn bẹ́ẹ̀ eré ẹ̀rẹ́ yìí tàn tẹ̀lé lónìí. fangbọ́ fífọ̀ ń fìfọ́ fọ́. ọ lè gbọ́kọ lójú kọ́ lọ́mọ bẹ́ẹ̀ sórí rẹ̀ gbódé gbà sí. wàláwì ibo lè mọ̀ fọ́ fífín. ilé wa ni mo ń sọ̀rọ̀ jáde fún ẹ yẹn. Masha Allah. ìyá yóò tọ́kọ ẹ kò bọ́kọ ẹ lójú jẹ́. wọn àlọ́ aṣọ mọ́ ọlọ́run rí. ara o njọ bàbá mi sọ̀rọ̀ kan fún mi kọ́lọ̀ bá ń kẹ́ wọn. Àmín. ẹ bá nílò láta láàánú o. Radiyallahu ta'ala anhu. wọ́n ní ìyá yín wákẹ́ bí wọ́n sọ̀rọ̀ nìyẹn o ìyá yín ó tẹ̀lé mi pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run. Allah. tí n bá ní mo fẹ́ ṣe báyìí kò tá mi lẹ́nu rí. wàláì ó ti rí nù. bàbá Kéwúyẹmí lò wá bí gbà pé mo sin bàbá Kéwúyẹmí gbà pé níjọ́ tí mo ti dé jáde rẹ̀ kí n pè é wàlímọ̀ rí ẹ pè é wàlímọ̀ rí mo jáde kí n láti 96 yìí sì pè é wàlímọ̀ rí mo ẹsẹ̀ ń pè é wàlímọ̀ ń sìn ni ṣé nǹkan ọmọ ń kéwù ni gbogbo ọmọ yìí mo kó dóde àfáà yìí mo kó gbogbo ń kéwù. Masha Allah alifasi ni wọn láyé ara wọn. yìí sì pè é wàlímọ̀ rí alifa tó ní. gbogbo wàlímọ̀ tá a dẹ̀ ṣe wàlímọ̀ bàbá àgbà Kéwúyẹmí àwọn làfáà náà mo dẹ̀ fọ́ mi ò yẹ wọ́n wò
láàrin ẹgbọ́n sọfẹ́rì baraku mọ́ ní bí mo ṣe fọ́ yẹn náà kò sí tẹ́gbẹ́ mi ní láyé tí mi ò ní. alihamdulilah. láti gbà náà àfáàlì bò dáadáa gbùdá láti mọ ara wa kò bá abilẹ̀ tí mò ń gbọ́ kálá káàkiri. èmi máa ń gbé mọ́tò lọ lé mọ́ ni nígbà tí tọ́lá yẹn ṣẹ̀ ń bọ̀ wá. masha Allah. àfáàlì ojú òkúlẹ̀ yìí. ṣe bàbá gbogbo nǹkan tó bá ṣe wọ́n ṣe lọ ni. wọ́n sì bá ń lé olórí ọmọ ká síbí lálẹ́. wọ́n ṣe lọ ni àwọn bàbá àgbà jíbọ̀ lọ sọ̀rọ̀ ni máa lọ wọ́n dẹ̀ ń sanwó mi gbòòrò wọ́n sanwó mi gidi gbòòrò àfáàná mọ̀ kan sanwó mi gbòòrò. tó ń jáwó gidi. àfa ya tètè káwọn dàbà ẹgbẹ́ rẹ̀ do wàlí ibùnú yàrá afu umuhu mutadọ ifan. wàlí ibùnú yàrá fún umahu mutadọ ifan. lẹ́yìn ìgbà tó bèrè bá ń dáadáa tán ọmọ wa ṣàánú ya rẹ̀. yóò ṣàánú ya rẹ̀. ara àánú tó gbà tọmọ bá aráyé ṣe ara àánú tọmọ ṣe fún ya rẹ̀ náà ṣe lónìí. alihamdulilah. mutadọ ifan ni kò lópin. ọmọ jẹ́ lọ ni. yóò mọ̀ lọ ni. bàbá sì wà. lẹ́yìn èmi ní lẹ́sìn táwọn celebrate yà wá inú pálọ̀ lókè láti celebrate wọn. a ṣe surprise birthday níjọ́ náà èmi wà nínú pálọ̀ àtàwọn yòókù wọn ní ká lọ pè wọ́n wá a wá ṣe happy birthday to you. tàbí pàdé mọ̀ mọ́jọ́ náà lọ́hùn. àmọ́ lónìí wọn ní rárá gbangba ni agbésí gbangba nu ẹ̀yin kọ́ lẹ pèpè ọlọ́run ló pè yín. gbangba la sáta. ìyá wa ìjókòó yín mo fi lo 10,000 naira. Allahu akbar. ọmọ 10,000 lọ́wọ́ yàfa ìṣòro tán náà fún mi èmi ti múra yín wá tẹ́lẹ̀. masha Allah kò má wò bínú owó tá a padà ná. ara o. bàbá kó pa náà èyí tá a ná láti ijó ẹnìkan ò bọ́ wa. bá mi àgbà yóò lò wọ́n ní ǹjẹ́ dáadáa ni bàbá àgbà kí ó yẹ mí dálẹ̀. mo fi kún ni. èrì ní makọ́sẹ̀ kójò tó rọ̀. òjò jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ ọmọ pé èrì ò lẹ́nu. bàbá àgbà yóò lò anikẹ́rì sì máa ṣẹ́ lọ láì anikẹ́rì sì máa ṣẹ́ lọ èrì kó máa ṣẹ́ lọ àwọn fi 5,000 kún. àfa kan tó gidi wọ́n tó ga ọmọ mi. àfa tó ga má kó bá mi nú ẹ̀pọ̀n o. àwa yìí lọ akóran yín. ọ kò síta ń gbà ni. ẹni tó bá ṣe eré ẹja kí kó ṣe ẹni tó bá sì wé ẹni tó bá dẹ̀ jẹ́ pé rádaràda lọ́sìn mọ̀ sí rádaràda kádàrá kálukú ṣe lọ. masha Allah. ọ̀rọ̀ ní kí ó gbèmí sọ látẹ̀ kan o. bàbá àyẹ̀lò ló 5,000 naira. adamallahu ayatu. ó ti dúpẹ́ pé èmi àtàfà mi lájọ fẹ̀gbẹ́ kan ra wa. alihamdulilah. ọmọ ọ̀làdà